ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kú àbọ̀ sí àkókò wákàtí oore ọ̀fẹ́ mìíràn fún ọjọ́ tòní. Oore ọ̀fẹ́ nítòótọ́ ni Ọlọ́run yóò pè nínú ayé wa. A ó sì yin Ọlọ́run lógo wípé ó pín oore ọ̀fẹ́ yìí pẹ̀lú wa lórúkọ Jésù. Àmín. Orúkọ mi ni Noah Ọ̀jẹ́dòkun. A ó máa rí ọ̀rọ̀ Ọlọ́run tòní nínú ìwé Nehemiah. Ìwé Nehemiah orí ìkíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànlá. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àkókò yìí. Olúwa a ń retí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ sínú ayé wa ká bàa lè gbé ìgbé ayé tó ní oore ọ̀fẹ́ tí kì í ṣubú sínú ẹ̀ṣẹ̀ tí kì í sì ṣubú sínú ìparun tí ó sì máa ń rí ọ̀nà àbáyọ fún ayé rẹ̀. Olúwa ẹ rán ọ̀rọ̀ oore ọ̀fẹ́ sí ayé wa kí ayé wa kó má sì ṣe wà bákan náà mọ́. A gbé yín ga torí pé ẹ ti gbọ́ Ọlọ́run. Ògo ni fún orúkọ yín Jésù. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Àmín. Mo ń kà láti inú ìwé Nehemiah orí ìkíní láti ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ọ̀rọ̀ Nehemiah ọmọ Hakaliah. Ó sì ṣe nínú oṣù Kíṣẹ́lì lé 20 ọdún nígbà tí mo wà ní Ṣúṣánì ààfin ní Hananiah ọ̀kan nínú àwọn arákùnrin mi, òun àti àwọn ọkùnrin kan láti Júdà wá sọ́dọ̀ mi. Mo sì bi wọ́n léèrè ní ti àwọn ará Júdà tí ó sálà tí ó sì kù nínú àwọn ìgbèkùn àti ní ti Jerúsálẹ́mù. Wọ́n sì wí fún mi pé àwọn ìyókù tí a fi sílẹ̀ níbẹ̀ nínú àwọn ìgbèkùn ní ìgbèríko ń bẹ nínú wàhálà ńlá àti ẹ̀gàn. Odi Jerúsálẹ́mù sì ti wó lulẹ̀, a sì ti fi ilẹ̀kùn rẹ̀ jóná. Ẹsẹ̀ 4. Ó sì ṣe nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, mo jókòó, mo sì sọkún, mo sì ṣọ̀fọ̀ ní iye ọjọ́, mo sì gbààwẹ̀, mo sì gbàdúrà níwájú Ọlọ́run ọ̀run. Mo sì wí pé èmi bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, Ọlọ́run ọ̀run, tí ó tóbi, tí ó sì lẹ́rù, tí ń pa májẹ̀mú àti àánú mọ́ fún àwọn tí ó fẹ́, tí ó sì ń pa òfin rẹ̀ mọ́. Tẹ etí rẹ sílẹ̀ ní ìsinsìnyí, kí o sì ṣí ojú rẹ, kí ìwọ bá lè gbọ́ àdúrà ìránṣẹ́ rẹ tí mo gbà níwájú rẹ ní ìsinsìnyí, tọ̀sán tòru fún àwọn ọmọ Ísírẹ́lì ìránṣẹ́ rẹ, tí mo sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì tí a ti ṣẹ̀ sí ọ, àti èmi àti ilé bàbá mi ti ṣẹ̀. Àwa sì ti hùwà ìbàjẹ́ sí ọ, àwa sì ti pa òfin àti ìlànà àti ìdájọ́ mọ́ tí ìwọ pa ní àṣẹ fún Mósè ìránṣẹ́ rẹ. Èmi bẹ̀ ọ́, rántí ọ̀rọ̀ tí ìwọ ti pa láṣẹ fún Mósè ìránṣẹ́ rẹ wípé bí ẹ̀yin bá ṣẹ̀, èmi ó tú yín káàkiri sáàrin àwọn orílẹ̀-èdè. Ṣùgbọ́n bí ẹ̀yin bá yí padà sí mi, tí ẹ pa òfin mi mọ́, tí ẹ sì ṣe wọ́n, bí ó tilẹ̀ ṣe pé ẹ̀yin tí a ti tì jáde wà ní ìpẹ̀kun ọ̀run, èmi ó kó wọn jọ láti ibẹ̀ wá, èmi ó sì mú wọn wá sí ibi tí mo ti yàn láti fi orúkọ mi sí. Ẹsẹ̀ 10. Ǹjẹ́ àwọn wọ̀nyí ni àwọn ìránṣẹ́ rẹ àti àwọn ènìyàn rẹ tí ìwọ ti rà padà nípa agbára ńlá rẹ àti nípa ọwọ́ agbára rẹ. Ẹsẹ̀ 11 tá ò ti dúró lónìí. Olúwa, èmi bẹ̀ ọ́, tẹ etí rẹ sílẹ̀ sí àdúrà ìránṣẹ́ rẹ àti sí àdúrà àwọn ìránṣẹ́ rẹ tí ó fẹ́ láti bẹ̀rù orúkọ rẹ. Èmi bẹ̀ ọ́ kí o sì ṣe rere sí ìránṣẹ́ rẹ lónìí, kí o sì fún lé àánú lé ojú ọkùnrin yìí, nítorí aago ọba ni èmi jẹ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run fún ọ̀rọ̀ rẹ̀ tí ó rán sí wa lónìí yìí. Èyí tí yóò jẹ́ orí ọ̀rọ̀ wa lónìí, òun ni
àníyàn fún àwọn yòókù. Nehemiah ní àníyàn fún àwọn yòókù. Nígbà tí a bẹ̀rẹ̀ sí ní kà ẹ́ ó ṣàkíyèsí ẹsẹ̀ àkọ́kọ́ ṣàlàyé wípé Nehemiah wà ní ààfin Ṣúṣánì. Ní Ṣúṣánì ààfin ló wà. Ibi tó tẹ́ lọ́rùn ló wà. Kí n kúkú sọ wípé ibi tí ó ti rọ́wọ́ bo ẹnu ló wà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tó ní àwọn àlejò, mo mọ̀ pé nǹkan tí ọkàn rẹ̀ ti ń pòǹgbẹ́ fún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló béèrè lọ́wọ́ wọn. Kí ló béèrè? Ó béèrè lọ́wọ́ wọn pé ipò wo ni àwọn èèyàn tó sá àsálà tí wọ́n sì wà ní Jerusalem, ipò wo ni àwọn èèyàn wa yòókù wà? Ó béèrè nípa àwọn èèyàn nìkan, ó béèrè nípa Jerusalem bákan náà. Èsì tó gbọ́ ó bà nínú jẹ́, nítorí pé wọ́n ṣàlàyé fún pé àwọn èèyàn yẹn wọ́n wà nínú wàhálà ńlá gẹ́gẹ́ bí a ti kà nínú ọ̀rọ̀ náà, nínú ìyọnu ńlá. Ó sì tún ṣàlàyé pé Jerusalem gan inú ẹ̀gàn ló wà, nítorí pé àwọn odi rẹ̀ ti wó, bẹ́ẹ̀ ni ilẹ̀kùn rẹ̀ àti fi jóná. Èyí tó jẹ́ ògo Jerusalem, tó jẹ́ ògo àwọn ọmọ Israẹli, ó ti sọnù, àti wó lulẹ̀, àti fi jóná. Arákùnrin yìí ó bà á nínú jẹ́. Bí a bá wo ayé rẹ̀ dáadáa, a ó rí i pé ó bìkítà fún àwọn ènìyàn rẹ̀, fún àwọn akẹgbẹ́ rẹ̀ tí í ṣe ọmọ Israẹli. Bàbá àti màmá, arákùnrin àti arábìnrin, ará ni wá nínú Kristi. Bí ẹnìkan bá sì ń jìyà nínú wa, ó yẹ kí gbogbo wa ní ìpín pẹ̀lú rẹ̀. Nígbà tí a bá gbọ́ nípa ipò tí ọ̀tẹ́nilọ́rùn tí ayé àwọn Kìrìsìtẹ́nì kan wà, kí ni ìhà tí a máa ń sábà kọ sí? Ṣé kìí ṣe wípé a ó mọ nàka àlébù sí wọn pé àwọn ọ̀gbọ́n, wọn ò gbádùn, wọn ò mọ Ọlọ́run, àwọn ni wọ́n ń dẹ́ṣẹ̀? Ṣùgbọ́n Nehemiah ò ṣe bẹ́ẹ̀. Ó ní ìkàngbọ̀ngbọ̀n fún àwọn ènìyàn, ó ní ìbìkítà, kìí ṣe fún àwọn ènìyàn nìkan, ṣùgbọ́n fún ilé ìgbàgbọ́ bákan náà. Nítorí ìdí èyí ló wá fi sọ̀rọ̀. Wọ́n wá sọ wípé inú rẹ̀ bàjẹ́. Ó ní lẹ́yìn ìgbà yẹn, ìwé mímọ́ jẹ́ kó dímọ̀ fún wa. Ẹsẹ̀ ìkẹta sọ fún wa wípé lẹ́yìn tí wọ́n ti sọ gbogbo àwọn nǹkan fún, ó sì ṣe nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ yẹn, ó ní òun jókòó, òun sì sọkún, tó túmọ̀ sí wípé òun sì gbààwẹ̀, òun sì gbàdúrà, tó túmọ̀ sí wípé ó gbé ìgbésẹ̀ tọ̀tọ̀. So nígbà tí àwa náà bá gbọ́ àwọn nǹkan tí ò bójúmu, tí ò fi ògo fọ́lọ́run nínú ayé àwọn ènìyàn wa àti ní àwùjọ Kìrìsìtẹ́nì, ó yẹ kó bà wá nínú jẹ́ kí a sì gbé ìgbésẹ̀ tọ̀tọ̀ ni bí arákùnrin Nehemiah bó ṣe gbé ìgbésẹ̀ tọ̀tọ̀ ni. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ẹlẹ́ẹ̀kejì, a ó rí i pé ó ṣetán láti san ìdíyelé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló ti mọ̀, àwọn tí wọ́n wá sọ fún wọn ti mọ irú ipò táwọn èèyàn wà, àwọn gan wọ́n sọ pé inú ìbànújẹ́ ńlá ni, ṣùgbọ́n àwọn ò lè gbé ìgbésẹ̀, wọn ò lè san ìdíyelé, wọn ò lè san ìdíyelé. Ṣùgbọ́n níhìn yìí, a rí Nehemiah bó tiẹ̀ jẹ́ wípé ibi tó wà rọrùn, ó san ìdíyelé kí ó bá lè ra àwọn ènìyàn rẹ̀ padà. Ó gbàdúrà, ó gbààwẹ̀. Ohun mìíràn, ó gbé ìgbésẹ̀ tọ́tọ̀nà. Ó fi ọ̀rọ̀ yẹn tọ̀ Ọlọ́run lọ. Ó fi lé Ọlọ́run lọ́wọ́ kọ̀ọ̀kan dìde. Ìgbésẹ̀ tọ́tọ̀nà ni pé ó kọ́kọ́ fi lé Ọlọ́run lọ́wọ́. Òmíràn tí mo tún rí pé tí a tún rí pé Nehemiah ṣe, ó ní pé ó rán Ọlọ́run létí májẹ̀mú. Ẹ rí i pé nígbà tá ń kà, Ọlọ́run sọ wípé nígbà tẹ́ ẹ bá dẹ́ṣẹ̀, òun ó fọ́n yín káàkiri, òun ó fìyà jẹ yín, òun ó pọ́n yín lójú. Ó rán Ọlọ́run létí májẹ̀mú rẹ̀ wípé ṣùgbọ́n ní kété tẹ́ ẹ bá ti ronú pìwàdà, bó tiẹ̀ jẹ́ pé ìkángun ọ̀run la fún yín ká sí, òun ó ṣàyín jọ.
nígbà tí ènìyàn bá mọ májẹ̀mú Ọlọ́run fún ayé rẹ̀, yóò lè pe ọwọ́ Ọlọ́run sí ẹnu iṣẹ́. Èyí náà ni ọ̀rọ̀ Ọlọ́run létí pé lákòókò yìí o, nítòótọ́ kìí ṣe àwọn ẹnìkan lọ́sẹ̀, gbogbo wa láṣẹ. Ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́, ó sì bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kó dáríjì àwọn, nítorí pé àwọn ti ṣetán láti túbá, àwọn ṣetán láti padà wá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni àwa náà a ní láti ṣìpẹ̀ fún àwọn ènìyàn wa tí wọ́n ti sọnù, àti fún agbo ilé ìgbàgbọ́ tí a ò gbọ́ ẹ̀rí tó dára nípa rẹ̀. Ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí àti ibi tí a wà, inú ìjọ tí a wà pẹ̀lú. Ǹjẹ́ àwa náà lè dìde gẹ́gẹ́ bí Nehemiah láti ṣìpẹ̀ fún Ọlọ́run láti tún ìjọ wa ṣe, láti tún orílẹ̀-èdè wa ṣe, láti tún agboolé ìgbàgbọ́ ṣe ní orílẹ̀-èdè yìí? Nehemiah dìde, nígbà tó sì dìde, ó ní ẹ̀rí rere lẹ́yìn gbogbo ìgbésẹ̀ rẹ̀. Àwa náà lè jẹ́ Nehemiah fún orílẹ̀-èdè, a lè jẹ́ Nehemiah fún ìdílé, a lè jẹ́ Nehemiah fún ìjọ Ọlọ́run. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ bí a ṣe ń gbìyànjú láti mú ìjọ Ọlọ́run àti agbègbè wa padà bọ̀ sípò lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, orí ọ̀fẹ́ láti dìde dúró nígbà tí gbogbo nǹkan fọ́nká ní agboolé ìgbàgbọ́ tàbí fún àwọn ènìyàn nínú ìgbàgbọ́. Olúwa, ẹ yọ̀ǹda orí ọ̀fẹ́ náà fún wa. Orí ọ̀fẹ́ láti mú nǹkan padà bọ̀ sípò. Olúwa, ẹ yọ̀ǹda fún wa. A gbé yín ga torí pé ẹ ti bọ́ Ọlọ́run wa. Ògo ni fún orúkọ yín Olúwa. Ní orúkọ Jésù Olúwa àti Olùgbàlà ní àgbàdúrà. Àmín. A bẹ̀ yín pé kí ẹ bá wa tẹ bọ́tìnì pupa kí ẹ lè mọ̀ sí alábàápín pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó mọ̀ pín ní gbogbo ìgbà wákàtí, fún wákàtí orí ọ̀fẹ́ ní gbogbo ìgbà. Mo gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, Ọlọ́run yóò sì bùkún fún yín bí ẹ ti ṣe ń ṣe bẹ́ẹ̀. Orí ọ̀fẹ́ Ọlọ́run kó bí sí fún yín. Ẹ ṣé púpọ̀.